lóko lẹ́yìn ìrìnàjò sí atẹ́gùn àwọn ìkànnì fẹ́lẹ́. A ti wà pẹ̀lú màmá Kẹ́hìndé Ọ̀ṣọ́bà tó gbáyé mọ̀ sí Ẹ̀rí Tósìn, ọ̀kan nínú àwọn wòlíì tí Ọlọ́run ń lò láti já àwọn èèyàn nínú ìdè, láti tú ìdè àti láti jẹ́ kí àwọn èèyàn ká mọ̀ pé Ọlọ́run ó sì wà síbẹ̀. Màmá, gẹ́gẹ́ bí a ti máa ń ṣe lórí ètò náà, àdúrà náà la máa fi ń bẹ̀rẹ̀, ẹ bá súre fún àwọn ojú tó ń wò wá. Ní àṣẹ ti Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mí Mímọ́, àti wá àtèmi, a ó jọ kí happy new year náà àlàáfíà. Àmín. Ọ̀run máa gbé wa sókè. Àmín. Orúkọ Ọlọ́run Jákọ́bù ó sì dáàbò bò wá. Àmín. Màmá, níta fẹ́ gbé wò ní sáà yìí náà ni agbára tó wà nínú omi. Ǹjẹ́ omi lágbára? Agbára ló wà nínú omi. Àwọn àṣírí wo l'Ọlọ́run pamọ́ sínú omi tí ò yé ẹ̀dá? Omi ò lápá, omi ò lẹ́sẹ̀, omi dẹ̀ ń gbé èèyàn lọ. Ó ní aṣiwèrè wípé Ọlọ́run kò sí. Ẹni tí kò bá fi bẹ́ẹ̀ ní ọgbọ́n àti ìmọ̀ ayé àti làákàyè ló máa ní kò ságbára nínú omi. Agbára wà nínú omi, àṣẹ dẹ̀ wà nínú omi. Bẹ́ẹ̀ làwọn ìṣẹ̀dá kan wà nínú ayé tí wọn ò bá kánjú, tí wọn ò dẹ̀ jàǹpátá, tí kì í dẹ̀ ń ṣe pé wọ́n kánjú kọjá kàdárà láti di omi, ayé wọn máa ta sánsán. Yes. Láti ìdí omi, ayé wọn ó máa ta sánsán. Tó jẹ́ pé ọ̀nà wọn máa là. Torí ọ̀nà kì í dí mọ́ omi kí omi kó má lọ. Ẹ̀dá kan ò lè dá omi gbúrò, wọn ò lè dá gbàrà dúró kó má ṣàn. Ẹ̀dá kan ò lè tilẹ̀kùn mómi, bẹ́ẹ̀ lápá ayé kan ò ká omi, ìṣẹ̀dá omi ò dẹ̀ gbà bọ̀dì. A lè kóyan omi kéré. Pẹ̀fíìmù tí mo mú wá fún yín yìí, Venicia tẹ́ ń wò yìí, pẹ̀fíìmù yìí, ó lè rí níta kó o rà kó má ṣiṣẹ́ ìtorí tébù yìí tó máa ṣe. Pẹ̀fíìmù yìí ó ti gba orí òkè kọjá rẹpẹtẹ. Ó ti gba ilẹ̀ àánú kọjá rẹpẹtẹ. Ààwẹ̀ ti gba ara ẹ̀ kọjá rẹpẹtẹ. Ṣé wàá rí lọ́fíńdà ìbò ṣe wà? Pẹ̀fíìmù náà èmi wà o tó kọ̀ǹfàmù, ṣùgbọ́n mo kọ̀ǹfàmù eléyìí fún ẹ láti ta sánsán níwájú aláàánú, láti ta sánsán níwájú olóore, láti pé kí wọ́n pè é níbi tí wọ́n ti kọ̀ ẹ́ sílẹ̀. Mi ò ní rẹpẹtẹ mọ́ o, kò pọ̀ rẹpẹtẹ mọ́ o, tó ti gba ilẹ̀ àánú yẹn kọjá o, kò pọ̀ rẹpẹtẹ mọ́. Ṣùgbọ́n pẹ̀lú omi àti lọ́fíńdà yìí, ó máa ta sánsán níwájú olóore, níwájú ọba tí máa jíyìn fún lọ́jọ́ kẹyìn. Mi ò ní sáàmù tí mo fẹ́ fún ẹ kó o kà sí o. Mi ò jiyàn tuntun ẹ̀ tí ò tí ì gbàbì kankan kọjá. O lè níyẹn lọ́wọ́ kí n fún ẹ ní sáàmù kó o kà sí. Ṣùgbọ́n èyí tó wà ní iwájú tèmi yìí, omi ló ná ẹ. Ṣé ni kó o kàn máa tá sómi láàárọ̀, kíyàwó tá sómi, kọ́kọ́ tá sómi. Káwọn ọmọ tí wọ́n ń wá promotion, tí wọ́n ń wà nú, ẹ jẹ́ kí wọ́n tá sómi, kẹ́ ẹ wá wo testimony. Omi là ń sọ nípa rẹ̀. Kì í ṣe dandan pé kó o jípọn omi yẹn o. Venicia tó wà níwájú tèmi yìí o, mi ò jiyàn míì tó o bá lọ ra o. Eléyìí tó ti gba ilẹ̀ àánú kọjá, tó ti gba ìmọ̀ye orí òkè àti àwẹ̀ kọjá, o máa rí ìṣẹ́gun ni bí ìṣẹ̀dá rẹ̀ bá fẹ́ bó bá kọ̀. Ó lóròró sà, òróró ẹ̀ ti tán ni mi ì ṣe fi sẹ́gbẹ̀ẹ́. Ó ní òróró, ṣùgbọ́n ó ti tán. Ṣùgbọ́n tó o bá bá omi àti pẹ̀fíìmù yìí pàdé, mo kí ẹ congratulations. Mi ò kì í ṣe magician o, ṣùgbọ́n wà ta sánsán wájú aláàánú. Ibi tó dẹ̀ ti kọ̀ ẹ́ sílẹ̀, wá ṣíwèé ìrántí àánú kan, wọ́n máa pè é padà. Ẹ pé omi àánú, Bẹ́ẹ̀ni, ìṣẹ́gun, bẹ́ẹ̀ni. omi àlàáfíà. Lọ́fíńdà gbogbo ìṣe ni. Torí ó ti gbọ́wọ́ àìmọye wòlíì kọjá. Ó ti rí àánú gidi gbà. Tí gbogbo ojú tó bá dẹ̀ rí wò àti gbogbo inú ilé tó bá wọ̀, wọ́n máa rí àánú gbà, wọ́n á dẹ̀ ta sánsán wájú olóore. Bó ṣe jẹ́ nìyẹn. God bless you, sir. Ẹ sọ lẹ́ẹ̀kan pé kò pọ̀. Tábàárà àwọn sọ pé àwọn ní ìdí ẹ̀ ní ọ̀pọ̀ yanturu, ọgbọ́n làwọn fẹ́ dá báyìí. Ọba kan kì í jẹ́ kí ìlú fẹ́. Ọba nídìí ẹ̀ náà,
ó yí ìwà but kì í ṣe ohun tó lè ká ẹni bá kọ́kọ́ dé náà ni ó kà torí mi ò mọ̀rọ̀ pa. First to come, first to serve. Bẹ́ẹ̀ ni ó wà ṣùgbọ́n kò pọ̀, ó yí wà nínú ilé, kì í ṣe wọ́n ti rọ́ọ̀ṣì ẹ̀ jù, kò jẹ́ kó fi bẹ́ẹ̀ pọ̀ mọ́ nílẹ̀. ẹ ti ṣàlàyé bí wọ́n ṣe lùgbọ́ fún àǹfààní àwọn èèyàn wọ́n lè máa gbọ́ àlàyé dáadáa. Bẹ́ẹ̀ ni tí n bá rà báyìí pé mo rà lé ní báyìí. tẹ́ bá ra pẹ̀fíìmù yìí báyìí ní èní yìí, ẹ ta sómi láàárọ̀ kẹ́ ẹ fi wẹ̀, kò ní ìdí sáàmù. Tí n bá sọ fún yín pé ó ní ìdí sáàmù kan tẹ́ ẹ fẹ́ kà, irọ́ nìyẹn, àròsọ nìyẹn o, torí sáàmù gangan ni pẹ̀fíìmù tẹ́ ẹ ń wò tó dúró yìí. Pẹ̀fíìmù tí àìmọye wòlíì ti rọ̀gbà yìí ká, tí kì í ṣe ọ̀rọ̀ bóyá ọjọ́ méjì mẹ́ta mẹ́rin. Pẹ̀fíìmù tó ti jẹ sáàmù, pẹ̀fíìmù tó ti gborí òkè kọjá, tí àánú ti wá rí. Ẹ ta sánsán níwájú Ọlọ́run ọba, ẹ dẹ̀ ní testimony. àmọ́ kí wàá ní tó ba òróró yìí jẹ́ òrèǹtí àtọkọ ẹ̀ wọ́n ń ṣeré tọkùnrin àtòmí máa ń ṣe ó wá lọ ó ti gbàgbé. Ṣé wàá mọ̀ bí tó lágbára sí bó ṣe wà yìí? Ẹ mọ̀ tó ń jọ́ lọ́hùn. Pẹ̀fíìmù tí kì í ṣe pé bóyá mix nǹkan mọ́nú ẹ̀ tí nǹkan náà ẹ̀ fẹ́ bàjẹ́, orúkọ Ọlọ́run kì í bàjẹ́ láíláí. Mo dẹ̀ mọ̀ pé àwọn tó máa rà náà ẹni ọ̀wọ̀ ni wọ́n ò ní tọwọ́ bọ̀ nǹkan oṣù kan ti bọnú ẹ̀, torí wọ́n mọ̀ pé nǹkan mímọ́ ni. Eléyìí ò lè bàjẹ́. Dùrù tá a tọwọ́ Ọlọ́run ṣe ni, dùrù tá a tọwọ́ Ọlọ́run ṣe tí kò ní bàjẹ́ láí, òun lẹ̀rí tó sìn. Eléyìí ò lè bàjẹ́ láyé. Alágbára ò ní fi wá sílẹ̀, á dẹ̀ ra àánú gbà. wọ́n ní ká tún máa lọ bóyá mo wá fẹ́ rà rọ̀fíà fẹ́ rà Ojútóyìn náà fẹ́ rà òrèǹtí náà wò pé ọ̀rọ̀ ńlá ni màmá gbé kalẹ̀ mo fẹ́ rà ní nọ́mbà wọn náà ní pè sí. 0802 338 6539 0802 338 6539. Kó tó di pa lọ, ṣé tán bá rẹ ẹyọ kan gbogbo ìdílé lè lò ó àbí orí kan èèyàn kan ni? Tó bá ra ẹyọ kan gbogbo ìdílé lè lò, ṣùgbọ́n ó dáa fún olórí ilé, baálé ilé kó dá lo tiẹ̀, ó dáa fún ìyálé ilé kó dá lo tiẹ̀, ó wá dáa wọ́n wá lè gbé ẹyọ kan kó gbé fún gbogbo àwọn ọmọ o kó máa lò, nítorí nígbà míì àwọn ọmọ wa ń gbà míì wọ́n lè ṣe àwọn nǹkan míì tí wọ́n ní fẹ́ káwọn ìyá àti bàbá kí wọ́n mọ̀, so ó dáa fún odindi baálé ilé kó dá lo tiẹ̀ lọ́tọ̀. ọ̀rẹ́ wa lè rà fún ọ̀rẹ́. Ọ̀rẹ́ lè rà fún ọ̀rẹ́ ẹ̀, ìyá lè rà fọ́mọ, ọmọ lè rà fún ìyá. wọ́n náà ti gbọ́ yẹn má gọra ẹ̀. Ṣùgbọ́n ó ju iṣẹ́ concussion lọ, kò dẹ̀ pọ̀ nílẹ̀, abániṣe abáwa ṣe. àmín àmín àmín. Àpáta Ayérayé spa náà ti lè rí. Àpáta Ayérayé spiritual spa, gbogbo ẹnu ni mo fi sọ, mi ò wẹ̀ fọ́kùnrin o, obìnrin ni o. Ẹ jọ̀ọ́ nítorí títí Ọlọ́run bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́, nǹkan ara kọ́ ni mò ń sọ o, nǹkan ìmísí ni mò ń sọ o, kì í ṣèwé ọkùnrin o, ìwé obìnrin ni. Nítorí tẹ́ ẹ bá wẹ àtúndè tán, tẹ́ bọ́ta ní bathroom, ẹ máa ń bọ́ sí pálọ̀, ẹ dẹ̀ ń bọ́ sáwọn àwọn grandchildren, ẹ ń bọ́ sọ́wọ́ ọmọ, ẹ ń bọ́ sọ́wọ́ ọmọ, àwọn ló ń fojú kó ìṣẹ́gun yẹn, àwọn ni wọ́n ń fàyà kó, ẹ dẹ̀ kí ń fura, ẹ kì í mọ̀. So ẹ máa bọ̀ ní Àpáta Ayérayé spiritual spa. Mi ò tí ì dálẹ̀ o, mo ẹ̀ṣẹ̀ gbọ́ gbólóhùn yẹn lálẹ́ àná ni o. Kọ́lọ́run àti àánú Ọlọ́run kó fọ̀hùn kí n fi dá sílẹ̀. àmín àmín àánú máa fọ̀hún lágbára Ọlọ́run. Amen. ó ti ṣe é ṣe. Amen. àtúntò náà tún padà bọ́ lọ́jọ́ mi ire o.